Dìde bàbá wa Sheikh Adamu wá sí lọ láti fi pe àwọn ọmọ kéwú àkọ́kọ́ ẹni tí wọ́n ń jáná sí fún wọn òun náà ni bàbá wa tí wọ́n jáde láyé yìí pẹ̀lú ohun àdàbíyà tí tó nẹ́kan lahumul bushra fil hayati dunya wa fil akhirah. ẹ̀wọ̀n pé mọ́bìtàn la tabdila li kalimati llahi dhalika huwal fawzul azim. ṣé ilé Ìgbòho ní ti máa wá pàtàn yìí àbílẹ̀ eléwúrẹ́ ẹ sì wá ní mọ́pìtàn ní tìtorí kálẹ̀ bá a mọ̀ wípé ọ̀kan ṣoṣo ni Ọlọ́run, ọ̀kan la nábì wa, ọ̀kan la Al-Qur'ani, ọ̀kan ni Islam, ọ̀kan ni mùsùlùmí. àdàbí ìyà tí ń bá ń bú mọ̀rìkà sí olórí burúkú ni. lahumul bushra fil hayati dunya wa fil akhirah. لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. ohun bàbá Aléèlá ìyẹn Alhaji wa Ebi Sàlà tí wọ́n lọ yìí ohun wọn ni wọ́n fi kó àwọn ọmọ kéwú lọ. bóòlù sì jẹ́ bẹ́ẹ̀. bàbá wa ní Lágége nínú ẹni tí tó tó Ọlọ́run lahumul bushra fil hayati dunya wa fil akhirah. لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. bàbá wa Sheikh Ali Adébáyọ̀ Ebi Sàlà kíkálukó lè mẹ́lẹ́ tí ń wí ni o ní bá tún bàbá Aléèlá ọ̀tọ̀ ni tó a mú bàbá wa Lágége ó mú wọn lọ Ìkìrun yìí ni bàbá wa àfáàgbà bàbá wa Sheikh Murtada tó bí bàbá wa Yahaya Lágòdì Ìkìrun làwọn ń gbé tí wọ́n ṣe àfáà lọ bàbá wa Yahaya tó jọmọ wọn ìbẹ̀ kírun pẹ̀lú wọn jọ náà. ṣé wàá dámọ̀ wá dé ó ṣe wá sí pẹ̀lú ohun àdàbíyà bàbá wa Ebi Sàlà wọ́n yán sọ́tún wọ́n yán sósì ń pè é bàbá Murtada wúwo ní ha Al-Qur'an lẹ́ ń ké báyìí ẹ máa mọ́lẹ̀ yìí náà lọ ó jẹ́ bàbá Yahaya. lahumul bushra fil hayati dunya wa fil akhirah. àbọ̀dọ́ má pè náà má pè náà wá. láti kàkíkà ni kò ní pa náà. lè kẹ́lẹ́ bá ti yá ذلك هو الفوز العظيم. الله أكبر. àwọn tọ́lọ́wọ́ bá lò ní pencil tó kọ gbogbo nǹkan dáadáa sáyé ojúde wọn la wà yìí. ojúde wọn la wà yìí ayé wọn la wà yìí. tó bàbá wa Yahaya àná àdọ̀mọ̀kẹ́ tí wọ́n tún mú lọ lè fún bàbá Aléèlá bàbá wa Lágége ó tún ṣe wá sí lọ pẹ̀lú bàbá wa Ebi Sàlà Ansarudeen àti à ń ṣe wá sí ipò ọmọ akéwújọ kò jẹ́ bàbá wa Lágége ó rí bí mú ṣọ́ọ̀kì fi kọ́ wọn ní ilé kéwújọ náà níjọ́ náà lọ́hùn
madrasatu ta'limil arabi wal islami ní jẹ́. bàbá alẹ́ láti kú òun bẹ́ẹ̀ kó tó di markaz ní bàbá wa lágége sọ pé ní èmi ni mo sọ ní markaz, èmi nìkan ni mo sọ ní markaz. tẹ́ ẹ bá gbọ́ kí sẹ́ẹ̀tì tí wọ́n ti wí bẹ́ẹ̀. ńdọ̀ bàbá wa lágége fẹ́ pa ìtàn yìí, wọ́n lọ́rọ̀ tí wọ́n sọ yìí wọ́n sọ, àmọ́ bí n bá wá sọ tán tẹ́ bá wá ní ẹsẹ̀ wí báhùn máa sì ní wọn ò wí bẹ́ẹ̀ mọ́. lahumul bushra fil hayati dunya wa fil akhirah la tabdila li kalimatillah dhalika huwal fawzul azim. ẹ dákun ẹ farabalẹ̀ dáadáa. ayé ọ̀rọ̀ màá ti sọ ọ́ kódà bẹ́yàn wá bá mi lé tó ní wí wò ní wí níbi tí ẹlòmíì gbọ́ nínú àwọn àdàbíyà yóò wá pè mí pé wá sí lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ àfáàgbà mo fẹ́ gbọ́ ìwọ lọ́rọ̀ kan tó lè sáré wáyé láǹfààní níhìn ní ti máa tọrọ àfáàgbà wá nǹkan mi òun ò mọ̀ pé òun gbọ́ látara ìfẹ́ tó ní sí wọn pé mo fẹ́ gbọ́ nípa wọn gbogbo ọ̀rọ̀ ló ní ààyè tiẹ̀ tó ní bàbá wa Lágòdì, bàbá wa Sheikh Yahya Murtada rahimahullah àbíkápẹ́ rahimahumullah tí a bá pe bàbá wa Salahuddin, bàbá wa ibi salatan pé ẹ̀yin lẹ́ ṣe wá sí, àmọ́ Alhaji wa Lágòdì ni ó gbà kéwù wàlímọ̀ fún àwọn ọmọ tó bá wá tásìkò tí wọ́n gbà kéwù wa ní ẹ̀ẹ̀dá kan mọ̀ ní àáfàá mi lẹ ní kí ẹ ti dè torú, torí náà àáfàá mi ẹ̀yin ni wọ́n wí fún bàbá wa ibi sàlà, àáfàá mi ẹ̀yin ni ẹ gbà kéwù, àwọn òdàrú tán fi lọ. Alhaji wa Fatahullahi Yahya Lágòdì ònà òdàrú níjọ́ tí mo pìtàn nílé bàbá Pòkági tí wọ́n pé sí ilé kéwú wọn, ó bà Fatahullahi nínú jẹ́, ó wá fẹ́ wá mi rí, wọ́n ń bẹ̀rù pé kí lọ wá lọ bẹ̀. nígbà tí ọ̀rọ̀ yẹn wá ń bà nínú jẹ́ púpọ̀, mo padà wá gbọ́ ọ̀rọ̀ tó fẹ́ bá mi sọ tó jẹ́ tábúrí àti ẹ̀, mo padà wá gbọ́. nítorí náà Alhaji wa Fatahullahi má bànújẹ́ máa ń tọ́ fẹ́ wí, mo ti gbọ́. wàláhì mo gbọ́, ló jẹ́ kí n mọ̀ wípé èèyàn rí ni, kìí ṣe bó ráyàn sí mi o, ẹnìkan ò sì ṣòfófó, àmọ́ bí mo ti wí yìí ó ti yé òun ń bà nínú jẹ́. ó fẹ́ sọ pé ipá mi ò ká kí ní yìí o fẹ́ sọ, àmọ́ wàláhì mo gbọ́. afọlọ́nbúra pẹ̀lú ẹ̀ ọ̀kan ṣoṣo ọmọ ìyá ni gbogbo wa, bá a sì ń bọ̀ nìyí. kò sì sí ẹ̀ṣẹ̀ kan láàrin Alhaji àgbà tí Sheikh Adam, kò sí nǹkan kan tí wọ́n jà sí, in tí ń bẹ láàrin wọn ni èèyàn. ìtì ń bẹ láàrin òdùbà lọ. mo sì ti ṣàìmọ̀ wọn ara, èmi náà ṣàdífẹ́ sọ́lọ̀ nígbà tí gbogbo nǹkan wọ̀nyí le tó le àwọn èèyàn wá ń pè mí pé ẹ ní dá sọ̀rọ̀ yìí ni mo wá sọ̀rọ̀ fún fẹ́ nìkan wípé
ọ̀rọ̀ yìí níjọ́ tí ń bá yanjú rẹ̀ ikú bàbá wa Ibi Sàlà láàfi yanjú rẹ̀. ṣé ẹ mọ̀ pé àìmọ̀ wọn ara ni tí walaqad alimna al-mustaqdimina minkum walaqad alimna al-mustakhirin. àbí àrífíkọ̀ ni àmọ́ mo ṣe ṣùgbọ́n kìí ṣe pé tí mo fẹ́ sọ jọ́nà ní ń sọ yìí o wàláhì kìí ṣe tí mo ní mo sọ ní ń sọ yìí nítorí wọ́n á pè mí onítọ̀ ọ̀rọ̀ tẹ́ ẹlẹ́yànjú mi náà kò sí crisis kankan lẹ̀ débi tá a pa àmọ́ yanjú rẹ̀ tí mo wí fún nítorí ọ̀hún àṣekò gbàgbé no crisis bá a ṣe jọmọ ìyá rèé bá a ṣe jọmọ ìyá ni bàbá wa Ibi Salahuddin ṣé wàá dá máa kọ́ wọn ní kéwú o ṣé wàá dá máa kọ́ wọn ní kéwú o àmọ́ kì í ṣe class báwo ni ṣé wàá dá máa ṣe kọ́ wọn ní kéwú bí a bá ṣe wá sí lọ yàrá kan náà ni wọ́n ó fi wọ́n sí náà bá ń bẹ lérí ìrìn ṣé wàá dá máa kọ́ wọn ní àrùd ṣé wàá dá máa kọ́ wọn lérí ìrìn kì í ṣe class báyìí ni wọ́n ṣe jọ lò fá nígbà bàbá wa tí wọ́n wá jáde láyé yìí wá fẹ́ gbéyàwó ìní àwa wálé wá gbéyàwó kódà orúkọ tí bàbá wa bàbá lè lámọ́ pé Ṣéfù Ádámù níjọ́ náà wọ́n wí fún mi nítorí pé àsìkò tá ń sọ̀rọ̀ yìí àkọ́bí wọn nìkan náà ni wọ́n ti bí àmọ́ wá pè wọ́n ní Bàbá Mariam ni wọ́n ń pè wọ́n jọ náà nítorí náà gbogbo àwa tá ń jẹ́ àdàbí yà kó dàbí wọ́n bá bú wa tá a bá bú wọn àhùwọ́ máa lè àti kúrò láyé wa àmọ́jọ́ tí a bá pìtàn lódì ẹni ó bá mọ òdodo rẹ̀ kó sọ ọ́ àmọ́ pọ́ máa ṣe àrọ́dárọ́dà yóò yí ọ lọ́wọ́ o yóò yí ọ lọ́wọ́ o yóò yí ọ lọ́wọ́ o subhana rabbika ẹsẹ̀ sùúrù ẹ má tí ì lọ ẹ má tí ì lọ ara tá ń jẹ́ ọmọ bàbá mi bẹ́ẹ̀ bá lọ bá àwọn ẹ̀wù àdàbíyà ẹ jókòó ẹ jókòó ẹ jókòó nítorí náà gbogbo ẹ̀yin ìyá wa nílé mo ní à ń bọ̀ wá kí wọn ó ṣe látọ̀dọ̀ ìyá wa àgbà kí wọ́n jẹ́ nínú àwọn tí ẹ̀ẹ́dàkùn ìrántí bàbá wa Khalifa tòní bàbá wa Khalifa tòní wọ́n pẹ̀lú àwọn tí wọ́n jọ lóúnjọ́ náà Abẹ́òkúta bàbá wa bàbá lè lámú lọ́wọ́ Khalifa tòní pẹ̀lú àwọn tí bàbá lè lámú lọ́wọ́ Abẹ́òkúta jọ́nà àwọn 12 ni gbogbo wọn jọ́nà ẹ máa wá wádìí ó kọ wọn níbòmí àwọn àpìlẹ̀ ilé kí wọ́n àbí nípa báyìí bàbá Khalifa àwọn sì ní nàkíbù gbogbo wọn tán bójú tó wọn àmọ́ oṣù 3 péré ni wọ́n lò oṣù kẹrin náà kú bàbá Khalifa bàbá wa Sheikh Safiyullah Mufti Thalith oṣù kẹrin làwọn kò ń bẹ ńgbà sì pẹ́ lé kàbádà wọ́n wá lọ Abẹ́òkúta aláwọ̀ lọ́mọ ọlọ ọnìyàn lọ ọlọ ọnìyàn lọ ọlọ ọnìyàn lọ tí wọ́n jọ ń tó bí wọ́n ti wá gbogbo ẹ̀tì sí ẹmọ ọgbọ́njọ́ mi so àyìn ìyá wa nílé ìyá wa àgbà tó jẹ́
ìyàwó fún bàbá wa tí wọ́n lọ yìí àwọn ni ẹ̀gbọ́n fún khalifa tòní fún bàbá wa Alhaji àgbà àwọn lẹ̀gbọ́n àti gbogbo ẹ̀yin ìyá wa tẹ́yìn jọ ń jẹ́ opó ọlọ́run ní gbogbo nírú ọlọ́run bá sàlẹ̀ fún fẹ̀yà balẹ̀ ibi tí bàbá wa ò rí bí tọ́jú yín dé ọlọ́run tọ́jú yín jù bẹ́ẹ̀ lọ ọlá gbogbo àwọn ẹni bàbá wa oníwàásí àgbáyé khalifa wọn wà níkàlẹ̀ Alhaji wa Mustapha Olúkáyọ̀dé Ẹ̀mẹ́folúsí Olúkáyọ̀dé bàbá oníwàásí àgbáyé akíkalẹ̀ yín bàbá wa oníkùn kéwú bó rí bẹ́ẹ̀ bí ò rí bẹ́ẹ̀ ẹni ó bá wá lánàá ló lè sọ ọba tó sàpọ́nlé yín ọlọ́run ní yẹ̀yẹ́ yín bàbá wa ẹnjìnìà Musa Sheikh Mustapha Muhammad Kamaluddin àwọn náà wà ń kálẹ̀ ọlọ́run mọ̀ sàdékùn àgbẹ̀ fún yín bàbá wa àgbà tí wọ́n jẹ́ ìmáàmù ilé àfáàgbà gbogbo anja barika wọn bàbá ìmáàmù mọ́sẹ̀gbá wọ́n wà ní kálẹ̀ ọlọ́run mọ̀ sàdékùn àgbẹ̀ fún yín ẹsẹ̀ púpọ̀ ọ̀gá wa Kaduna òjò rántí ó kọ mọ́ Ibrahim Busairi tájọ́ ga gbogbo àwa àdàbíyà á wà níkàlẹ̀ ọlọ́run masàlékún àrùn ìfún yín bàbá wa nílé sọ́gbó ẹ̀yin náà bẹ́ ń kálẹ̀ ọlọ́run sàlékún dùn Alhaji wa Sheikh Abdulrazak àdúrà mẹ́gbà àwọn náà wà ń kálẹ̀ gbogbo ẹ̀yin mọ̀nyàn ẹ̀sẹ̀ bàbá wa nílé ọ̀wá bàbá wa Sheikh Muhammad Jami Khalifa àwọn náà wà ń kálẹ̀ ọlọ́wọ́n mọ̀ sàlékún dùn tó ẹ̀lò nínú àwọn oníwàásí wa ẹgbẹ́ àtijọ́ o àwọn náà wà ń kálẹ̀ Alhaji wa láfàkúrà láti Kaduna náà wà ní kálẹ̀ bàbá wa ìmáàmù ìtàjì mbọ̀ náà nílé yìí náà làwọn náà gbé bàbá wa chindo tá a mọ̀ bí òjò morúkọ gangan ẹ̀sẹ̀ olùkọ́ àfáàgbà ni wọ́n nù bàbá wa Sheikh Ahmad Bẹ̀rọ̀rẹ̀ chindo àwọn náà wà ń kalẹ̀ ọ̀dọ̀ bàbá wa ebi sala làwọn náà gbé tó ẹ̀dá kún gbogbo ẹ̀yin àgbàlagbà bàbá wa ìmáàmù wa ìtàjì àkàrà ní agaka ẹ bá gbọ́ bàbá wa ìmáàmù ìtàjì àsakasaka náà o ọlọ́wọ́n mọ̀ sí ìmáàmù ní sìjábà wọ́n wà níkàlẹ̀ gbogbo eléyìí ló yẹ kí n kọ́kọ́ ṣe kí n tó máa sọ̀rọ̀ Ọlọ́run àmọ́ ẹ̀rù ń bà mí pé bá àsìkò lè má alhamdulillahi rabbil alamin gbogbo jàmá mùsùlùmí tàwa jọ pé oríire wa lọ́mọdé olórí burúkú ẹ̀dàpẹ̀ sáàmì ìdùnnú àwọn òdùnnú wa lọ́mọdé ó fọ́ o omi ìbànújẹ́ ọlọ́mọdé ó bọ́ bẹ́ẹ̀ la hawla illa billah ẹ̀dàpẹ̀ tó yọ lọ́hùn gbogbo ọ̀ká tó ṣẹ̀ padà èyí tá a gbọ́ yìí ẹ̀dàkùn torí Ọlọ́run a fi Ọlọ́run bá bẹ́ẹ̀ nìkan kan wa mẹ́sàgì á ní sùúrù a gbọ́dọ̀ gbọ́ orú èyí tá a gbọ́ yìí ká má fi àdúrà ran àwọn àfáà wa lọ́wọ́ wọ́n dùn wá nú wọ́n sì làbárì fún ẹ̀ ń tà gbọ́ rí agbọ́ ṣé wọ́n mọ̀ pé ní àfáàgbà fi ejò rọ rírí ṣé wọ́n gbọ́ rí ẹ̀dàkùn torí Ọlọ́run bàbá wa yìí èmi ẹnu tèmi ò gbà kí n ṣe àdúrà fún wa bàbá wa ìmáàmù má sì gbá wà ń kalẹ̀ tí wọ́n bá ṣàdúrà fún wọn àwọn ni wọ́n máa ń táwọn ó pè báwọn náà wọ́n sì ṣe ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ afarabalẹ̀ dáadáa àmọ́ ní tẹ́mi fẹ́ wí èmi lè má ké nǹkan lé o àáfàá wa àgbà àáfàá wa Abdulghani Dhunurain àbùtó Al-Adabi Ọlọ́run dákun má jẹ́ wọn wálẹ̀ àpadà sí ibú àpadà sí ìgbà Ọlọ́run má jẹ́ ó tọ́ sí wọn
ìkàlọ́wọ́ mi ṣe ọlọ́mọdé ń nà sí wọn ẹ dákun tó jẹ́ ká ṣe àmì dáadáa ní pé ní bàbá alájà àgbà ń sọ fún yàn lójú mi ipe báyìí 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 lẹ ti rí báyìí lẹ ti rí báyìí bàbá wa wọn wà ń bẹ̀ ní kí sẹ́pọ̀ ń sọ fún mi bàbá wa ní abá ṣe sùúrù àfa yìí má wí bẹ́ẹ̀ mọ́ nínú zumura bíi náà ni wọ́n ti wí ní kílásùmù tó wà lẹ́yìn abẹ́ ṣàlẹ̀ yẹnyẹn mo sì wà ń bẹ̀ mo dúró ọmọ yẹn wá ń sọ tí ń sọ farabalẹ̀ ó ní ọba kìnnì kan wọ́n yọ lóyè ìkíní kan wọ́n yọ lóyè bàbá ní farabalẹ̀ ọlọ́run ló ní àtibọ̀tán lọ́dọ̀ ẹ mọ bí tá a fẹ́ sọ̀kalẹ̀ sí ni ọlọ́run ló mọ̀ ọlọ́run já àtibọ̀tán wọn ó dá ní bàbá wa oníwàásí tòní ọlọ́run dákun àtibọ̀tán yín ọlọ́mọṣẹ́ àjò dá ọlọ́run ní jẹ́ ẹ̀ máa padà síbú láéláé ìkàlọ́wọ́ mi ṣe wọn ò ní nà sí yín ó gbà tẹ́ ẹ̀ bá máa sọ ẹ̀ ní síwí ọlá títóbi ọlọ́run ọlá àkàṣoṣo ọlọ́run ọlá la ilaha illallah ọlá muhammadu rasulullah sallallahu alayhi wa sallam kí n tó gbé microphone fún àbáwá ìmáàmù tí wọ́n máa fi nǹkan tá a bá fi lé ẹ dákun torí ọlọ́run ìjókòó mẹ́ta gbáǹkọ́gbì ló wà lọ́la àkọ́kọ́ gbogbo àdàbíyà lápapọ̀ láàárọ̀ la ní aago 10 níbi tí Dr. Hussein Musa Arikewushola tí wọ́n ti máa sọ̀rọ̀ niyabatan عن الاتحاد الدولي للمعاهد الأدبية إن شاء الله تبادي يعني مباشرة أما وقد المدير أفاوى عبد الرزاق Hanbali Aduagba إن شاء الله pẹ̀lú ògo Ọlọ́run tó bá wá di ọwọ́ àṣálẹ́ lẹ́yìn bàtà bá kàlà àṣàrì tán samahatu sheikh Muhyiddin Hussein As-Salman ìmáàmù lọ́fà lápapọ̀ wọ́n mọ̀ wá bá wa sọ ọ̀rọ̀ Ọlọ́run kọ́lọ́run mẹ́sà ìjà ju ọ̀la lọ pẹ̀lú ògo Ọlọ́run microphone yóò máa lọ sí ọ̀dọ̀ àfáà Engineer Musa bàbá àwọn ọmọ àgbẹ̀ microphone fún ẹ̀ tí ó sọ iṣẹ́ gbogbo àwa tí a jẹ́ ọmọ bàbá wa tí wọ́n sílẹ̀ tọ́lọ́run lọ àyàn Ọlọ́run lólùbáni dúpẹ́ fún àwọn bàbá wa Samahatu Sheikh Abdulgani Zulmurain Abuto Adabi ebi ẹkúnṣẹ́ ọlọ́mọṣà kì í kúnṣẹ́ bákan náà